Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o ibikíbi tẹ́ bá wà according to the time. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin followers mi o tẹ́ ṣe ń bá mi share ètò mi yìí títí dórí YouTube. Ẹ ṣé o, àwọn tẹ́ fi ń share ẹ fi sí ọmọ o, ẹni fi tọ́ná wọ sàárè ọmọ o. Owó ńláńlá pound sterling dọ́là euro lẹ máa fi gbà lórúkọ Jésù ni mo gbàdúrà fún yín. Ọdún tá a bẹ̀rẹ̀ yìí à ń làjà lágbára Ọlọ́run, a ní kú sọ́nà bí èéfín, gbogbo ìdáwọ́lé wa máa yọrí sí rere lórúkọ Jésù Inshallah Olódùmarè wá ẹ ṣàdúrà wa. Èyí tó gbé mi wá láàárọ̀ yìí gbogbo ẹ̀yin followers mi láti Nàìjíríà títí dé diaspora. Ẹ ṣé o, ẹ bá mi share program mi lórí YouTube mi Ronke Jamolaya. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ bá mi love. God bless you. Ẹ jọ̀ọ́ èyí tó gbé mi wá láàárọ̀ yìí. Àfá Ẹlẹ́gbà àbí kí náà pe orúkọ àfá wèrè tó wà l'Abẹ́òkúta yìí. Ẹ wo ẹ bá mi share ètò yìí o. Ẹ bá mi share kó jálé kó já oko, kó já gbogbo àgbáyé. Ẹ bá mi share kó dé ọ̀dọ̀ àfá Ẹlẹ́gbà àtàwọn tó bá mọ̀ rí kí wọ́n já ewé agbéjẹ kan fi mọ́ lọ́wọ́ o. Kán fi mọ́ lọ́wọ́ ibi tó bá ti ń gbọ́, kán tètè yà pé kán yà sọ fún, kó yà gbọ́. Wọ́n ní gọ̀gọ̀ tó ń ká obì, tó ń ká kòkó. Níjọ́ tó bá ká odi ẹyìn, ó máa fàya ní o. Ṣé ní gbogbo ètò tí ẹ ń ṣe, ó fẹ́ trending lórí social media. Ó fẹ́ trending. Odidi àfá tó pe rẹ̀ ní àfá ànọ́bì, tó pe rẹ̀ ní àfá ànọ́bì, tó wá ń wá sórí social media, ṣe bí owó ló ń wá. Ó fẹ́ ṣe bí owó ló ń wá. Owó ló ń wá. Ó fẹ́ sọ nǹkan tó máa jẹ́ kó trend, tó máa fẹ́ fi gbowó lórí YouTube àti lórí Facebook. Má ṣe sí ọ̀dọ̀ ọmọ tèmi o, Fẹ́mi Adébáyọ̀. Má ṣe sí ọ̀dọ̀ Fẹ́mi Adébáyọ̀ o. Gbogbo bí o ti ń ṣe sí látijọ́ jẹ́ kó mọ bẹ́ẹ̀ o. Jẹ́ kó mọ bẹ́ẹ̀ tó bá fẹ́ ya wèrè mọ́ tilẹ̀. Tó bá fẹ́ ṣorí burúkú, tó bá fẹ́ kórí burúkú kó lẹ́gi gbá ẹ, kó lẹ́gi mọ́ ẹ, kó lẹ́gi mọ́ gbogbo àwọn èèyàn. Lọ stop ẹ̀. Má sọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ lórí net mọ́. Lọ wá iṣẹ́ mi tó bá mo ti sọ pé títí ìjọba kẹ lára tó bá níṣẹ́. Lọ gbé bàbára káwọn èèyàn máa fún ẹ ní bàbára. Èyí tó fẹ́ máa fi ọmọ tèmi trending lórí YouTube. Mo bẹ̀ ẹ́ ni o. Lọ stop lórí Fẹ́mi Adébáyọ̀. Fẹ́mi Adébáyọ̀ gbogbo ní tíátà gan pátápátá. Má fi wọ́n ta yín lórí social media o. Má fi wọ́n ta yín tó bá fẹ́ kó lọ́run orí bínú Ọlọ́run, kó rí bínú ànábì tó sọ pé ó ń tẹ̀lé. Kó rí bínú ànábì, kó rí bínú Ọlọ́run ọba tó dá ẹ sílé ayé. Stop ẹ o. Tí Fẹ́mi Adébáyọ̀ tó fẹ́ lọ fi sí ẹ, o ti fẹ́ lọ wá bínú Ọlọ́run. O ti fẹ́ lọ wá bínú Ọlọ́run. Ọlọ́run máa bínú sí ẹ. Ọlọ́run máa bínú sí ẹ. Ó máa bínú sí ìwọ. Èṣù ní àti iṣẹ́ ọwọ́ ẹ. Àfá Ẹlẹ́gbà, èṣù gidi òun ni ẹ. Nínú àwọn Muslim tó ṣe dáadáa, olórí burúkú ni ẹ. Aláyé bàjẹ́ ni ẹ. Olórí burúkú ni ẹ. O ò dẹ̀ lè ṣàǹfààní bó ṣe wà yìí. O ò lè ṣàǹfààní. Ìwọ tó bá ti ń bàtà ọmọ ọlọ́mọ jẹ, tó bá ti ń sọ̀rọ̀ against ọmọ ọlọ́mọ, Ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ ni. Kí ni Fẹ́mi Adébáyọ̀ gbà lọ́wọ́ ẹ? Kí ló tún ṣe fún ẹ tó tún tàpọ̀ Fẹ́mi Adébáyọ̀? So tó máa gbéṣẹ́ fún kó má ṣiṣẹ́ torí pé wọ́n ti fún lábàáṣẹ́dọ̀ ó ti ń polówó fáwọn ọlọ́tí yẹn, ó ti wà nínú ẹ̀ṣẹ̀. Ọlọ́run gangan sọ nínú Kùránì ti gbé pé ìgbàgbọ́ tí yóò bá sí iṣẹ́ òkú ni. So ó fẹ́ kó ṣiṣẹ́, kó gbéṣẹ́ fún iṣẹ́ tó yàn láàyò tó ń ṣe, tó fi ń jẹun. Ó fẹ́ kó ṣe, ó fẹ́ sọ di atọrọ jẹ bí ó ṣe ń tọrọ jẹ káàkiri, tó ń tọrọ jẹ kiri ní báyìí. Ó fẹ́ sọ di atọrọ jẹ, ó fẹ́ sọ di wèrè bíi tiẹ̀, kò lè rí bẹ́ẹ̀. Ọlọ́run lè gbà fún ẹ. Èyí tó ń sọ yẹ, gbogbo ohun tó yẹ pátápátá padà sí ẹ lẹ́nu. Ó fẹ́ kó gbéṣẹ́ fún kó sọ pé òun ò ṣe, àbí kó máa tọrọ owó kiri bí ó ṣe ń tọrọ owó kiri lórí social media. Nǹkan tó fẹ́ fún Fẹ́mi Adébáyọ̀ nìyẹn. Ìmọ̀ ẹ̀ ò lè jẹ́ lórí Fẹ́mi o. Ìmọ̀ ẹ̀ kò lè jọ lórí Fẹ́mi Adébáyọ̀. Kó lọ stop ẹ̀. Tó bá fẹ́ káyé ẹ̀ bàjẹ́, káyé ẹ̀ polúkú muṣu, kí sọ̀pọ̀ náà tó lóde kó gbé ẹ lọ. Kó lọ stop ẹ̀. Mo sọ fún ẹ. Lọ stop ẹ o. Má bá lọ síbẹ̀ o. Kó gbéṣẹ́ fún kó má ṣe. Nítorí bó ti fi jẹ àbáṣẹ́dọ̀ yẹn. So torí náà ó mutí. So gbogbo tó ti gbéṣẹ́ fún tó ti ń ṣiṣẹ́ níbi tó ti gbé fún Albert fún tó ti ń ṣe, ẹni yẹn mutí nìyẹn. Kò yẹ kó gbà, kò yẹ kó ṣe, àbí torí ẹ̀yin olórí burúkú kọ̀ọ̀kan tẹ́ wà nínú Islam, tẹ́ ń bá Islam jẹ́ yìí, tẹ́ sọ pé ń tú Islam jẹ́, tẹ́ ń bá Islam jẹ́ yìí. Ìwọ gan aláyé bàjẹ́ tó yẹ kó máa fi ọ̀rọ̀ bá ẹ sọ̀rọ̀, káwọn tó mọ̀ ẹ kó máa fi ọ̀rọ̀ bá ẹ sọ̀rọ̀, kó máa wàásù fún ẹ, òun wàásù fún yàn. Ó rí pé tiẹ̀ ti bàjẹ́. Stop lórí Fẹ́mi Adébáyọ̀, mo sọ fún ẹ o. Tó bá dé mo fẹ́ trending, tó fẹ́ nǹkan tó máa fi trending lójú ayé ẹ, tó máa fi bá ẹ, má stop ẹ. Tí mo continue lórí Fẹ́mi Adébáyọ̀. Ṣùgbọ́n gbogbo oníjẹ́ pátápátá ni mo bẹ̀, má ta sí wọn o. Má ta sí wọn. Àwọn tẹjọ́ ń bára yín fà nínú àwọn kọ́ńkọ́ọ̀sì yìí ni kò lè máa bá fà. Kí ló kàn ẹ́? Kí ló dé? Kí ló ní gbàṣẹ kó má ṣe? Kó jòyè yìí náà lè máa sọ̀rọ̀. Àwọn kan lọ ń tọrọ owó kiri. Ẹ̀yin náà lè máa sọ̀rọ̀, ẹ̀yin olórí burúkú lè máa sọ̀rọ̀, ẹ máa sọ pé àwọn kan lọ ń tọrọ owó kiri. Ẹni gbọ́dọ̀ bá yé bàjẹ́ ni ẹ. Kó gbéṣẹ́ fún kó má ṣe. Kó lóun ò ṣe. Kó má ṣe bá àbáṣẹ́dọ̀ àwọn tí mọ́ irọ́ ni o. Ìmọ̀ ẹ kò lè jọ
business tó ń ṣe tó dé èèyàn láàyè tó fi ń bọ́ ìyàwó tó fi ń bọ́ ọmọ tó fi ń bọ́ gbogbo èèyàn tó fi ń tọ́jú ẹbí tó fi ń tọ́jú ara ọlọ́run dẹ̀ ni mo kó bẹ̀ ọlọ́run tí mo fi gbèrò sókè mẹ́rin lórúkọ Jésù ní ṣáàlà ni mo gbàdúrà ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ tó bá lérò pé kò ní ṣiṣẹ́ yẹn mọ́ irọ́ ló pa ìmọ̀ yóò lè jọ gbogbo tó bá rò lórí onítíátà àti Fẹ́mi Adébáyọ̀ àti gbogbo anybody nínú wa gbogbo báwo máa yí báyìí lọ́wọ́ máa jí rẹ̀ lórí ni ìwọ bastard burúkú yìí olùsí oníjẹkújẹ ó lè àwọn tó fi ń bú ìsìlámù àwọn èèyàn gidi dẹ̀ wà nínú ìsìlámù tó jẹ́ èèyàn gidi tó jẹ́ àwọn èèyàn gidi gangan tá forúkọ wọn tá fi tọrọ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin olùbàjẹ́ ni ìka aláìda